èmi ni Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá. Káàbọ̀. One and only international radio and television presenter. The encyclopedia of Yorùbá comedy. Ìmọ̀ èdè. Minister of laughter and general happiness lóde àríyá. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àwàdà. Ẹ kú àbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tòní o. Olùkọ́ wa káàbọ̀ o. Ní ayé àtijọ́ àwọn baba ńlá wa máa wẹsẹ̀ ń tayé àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ni, ẹ̀yin láti wá mọ ntọ́mọ wáyé wá ṣe ni o. Ẹ̀yin o, ẹ̀yin o. Ńlọlọ́run ọba mi ṣe rí mi náà sí yín lónìí. Pé láì yálé aláwo láì délé oníṣègùn kí èmi Olúṣèyí Àṣàfẹ́ ó ṣèdánilẹ́kọ̀ọ́ fún yín ká ẹ lè mọ ntọ́mọ yín wáyé wá ṣe lọ́jọ́ iwájú wọn. Tíyàwó yín bá ti ń rọbí lọ́sibítù ẹ gbààyè lọ́wọ́ àwọn agbẹ̀bí wípé kán dákun kán jọ̀ kán ràn yín lọ́wọ́ kán jẹ́ ká ẹ wọlé bọ́mọ̀ ń bá ṣe ń bọ̀ láti inú ìyá rẹ̀ bó bá ṣe jáde lóde tàmí iṣẹ́ tọmọ wa ṣe láyé ọmọ tó bá ṣe ọwọ́ báyìí tí ọwọ́ yẹn ń gbọ̀n bó ṣe ń bọ̀ nínú ìyá rẹ̀ tó ń ṣe. ẹkún ìpọ̀ ẹ wo ọwọ́ yẹn dáadáa iṣẹ́ tíṣà ló wá ṣe láyé ẹ rí ọwọ́ tó ń jù yẹn sọ́ọ̀kì ló fi síbẹ̀ o ìgbé tí wọ́n ń gé ń. ohun tí ń sọ fún mi wípé hello class ó túmọ̀ sí pé iṣẹ́ tíṣà ló wá ṣe láyé nù. ní ìdàkejì ẹ̀wẹ̀ ẹ bá bí ọmọ tí ọmọ yín gbé ọwọ́ kan síbi ọrùn nígbà tó ń bọ̀ wá sílé ayé tó ń ṣe. ọmọ náà ẹ ṣàkíyèsí dáadáa iṣẹ́ pásítọ̀ ló wá ṣe láyé ẹ rí ọwọ́ tó gbé síbi ọrùn ẹ̀yin ń wàásù nu bí ṣe ń ṣe. n tó ń sọ fún yín ni wípé hello church clap for Jesus ọwọ́ tó wá gbé síbi ọrùn táì ló fọwọ́ mú mi omi ìtúlẹ̀ léyìí o bẹ́ẹ̀ bá bí ọmọ tí ọmọ náà bá ti ń bọ̀ láti inú ìyá rẹ̀ tí wọ́n ń jẹnu wúyẹ́wúyẹ́. Iṣẹ́ oníròyìn ló wá ń ṣe láyé àpọ́nlé sì lóníròyìn olówòfó lolówòfó ń jẹ́ ẹ̀ẹ́gẹ́rì ẹ̀ ẹ̀ tún wá tún gbọ́ eléyìí dáadáa tí ẹ bá bí ọmọ bá ń bọ̀ wá sí ilé ayé tó gbé ọwọ́ kan síbi orí tó na ìkejì báyìí tó wá ń sunkún bọ̀ wá sí ilé ayé. mójúmọ́ mú ẹyin o. Iṣẹ́ hip hop ló wá ṣe wọn orin hip hop ló fẹ́ wáyé wá kọ nìyẹn ẹ rí wípé ó dáàbò wá sáyé látòdì ọ̀run ni síwájú sí bí ọmọ tuntun bá ń bọ̀ wá sí ilé ayé tó wá na ìka méjì tó nà án sí ọwọ́ kan bó ṣe ń bọ̀ láti inú ìyá rẹ̀. Iṣẹ́ sójà ló fẹ́ wá ṣe wọn àbẹ́ẹ̀rí ọwọ́ tó na ìbọn ló nà yẹn ó ń sọ wípé ẹni bá láyà kó wá wọ̀ máa ń yìn. Àwọn ọmọ kan wà tí wọ́n bá ń bọ̀ láti inú ìyá tiwọn tí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí dáadáa ọmọ tó bá gbé ọwọ́ síbi ojú báyìí mọ́ bí ẹnu tó wá ń bọ̀ wá sí ilé ayé tó ń sunkún bọ̀. Ẹ wò dáadáa tọ́ọ̀gì lọmọ ń fẹ́ wá ṣe láyé ṣe é rọwọ́ tó gbé síbi ojú mọ́ bí ẹnu ohun tí ń sọ fún ni pé. Irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó gbégbó wá sílé ayé ń tiẹ̀ ní ẹ̀yin lẹ́yìn wá lọ ṣe deliverance fún ọlọ́run ọba mi ò ní já bímọ tọ́ọ̀gì ọ̀nà méjìlá fún ọmọ tó wáyé wá ṣe tọ́ọ̀gì ọmọ tí ó lọ ẹsẹ̀ papọ̀ tó wá gbé ọwọ́ kan sí ibi tán. Omi àtọ́ọ̀gì ló wá ṣe ohun tó sọ fún mi pé ìyá yín ẹ ní dúró màá gún ìyá yín sẹ́rọ́wọ́ tó gbé síbi ṣòkòtò ọ̀sáàgì wá sílé ayé tiẹ̀ nu tó ní bímọ tọ́ọ̀gì o bàbá màmá bó lọmọ tí yín ṣe wá sílé ayé ẹ pè mí Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá kí n túmọ̀ ẹ̀ fún yín ẹ pàdé mi ní Aláṣàfẹ́ Media TV lórí YouTube tàbí kẹ́ ẹ pè wá gẹ́gẹ́ bí MC sóde àríyá ire la fi mọ pàdé o ire.